أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل القرآن سيدا لكل كتب وجعل نبينا محمد صلى الله عليه وسلم رئيس الأنبياء ثم الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. لين تي أكي الله وبارك يولا ọba tí ọlá rẹ̀ ga, ọba tí ó ṣe oṣù Ramadan ní oṣù kan tó jẹ́ oṣù alápọ̀nlé jù nínú àwọn oṣù. Ọlọ́run ọba àlékí ọlá yìí òun ló ṣe sánmà tó jẹ́ wípé imtala atibika wakibin, sánmà kún fún ohun tí wọ́n ń pè ní àwọn ìràwọ̀. Bí sánmà ṣe wá kún fún ìràwọ̀ tó yìí, jàmáà ẹ̀rí nínú àánú Ọlọ́run ọba àlékíọlá, ó jẹ́ sánmà ó gbé kalẹ̀ fún wa kálẹ́bà máa mọ̀ nípa àmì rẹ̀, kálẹ́bà máa mọ̀ nípa agbára rẹ̀. Wa fi samaa'i nujumun la idada laha. Bí sánmà ṣe wá tóbi tó yìí, tí gbogbo ohun tí wọ́n pè ní ìràwọ̀ tó wà ní sánmà, wash-shamsu wal-qamaru huma mashhuran, ẹ̀rí tí wọ́n ń pè ní oòrùn àti òṣùpá méjèèjì dá yàtọ̀ nínú àwọn ìràwọ̀ tí ń bẹ ní sánmà. Ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn, bẹ́ẹ̀ gẹ́rẹ́ Ọlọ́run ọba àlékílá ẹsẹ̀ ànábì wa Muhammad ní aṣíwájú nínú àwọn ànábì Ọlọ́run. Gẹ́gẹ́ bí Ọlọ́run ọba àlékíọlá bó ti ṣe Ramadan ní oṣù tí ó lápọ̀nlé jù láàrin gbogbo oṣù, òun náà ló ṣe Al-Qur'an ní ọ̀gá fún gbogbo àwọn tí wọ́n ń pè ní adarí ìwé. Kí ni mùkọ́rọ́nà, kí ni tá a lè pè ní ìsúnmọ́ra ẹni tó ń bẹ láàrin Al-Qur'an àti Ramadan? Kò sí bá a ṣe sọ nípa Ramadan tá a ní sọ nípa Al-Qur'an. Kama qala Allah subhanahu wa ta'ala fi tanzilihi, ọlọ́ni shahru Ramadan alladhi unzila fi al-Qur'an hudan. Ọlọ́ni oṣù Ramadan yìí, òun náà ni oṣù tá a sọ Al-Qur'an kalẹ̀ fún àwa mùsùlùmí, tí Al-Qur'ani ọ̀hún tí ó sì máa jẹ́ hudan, ìmọ̀nà, wa bayyinatin minal huda wal furqan, yóò máa jẹ́ tí yóò máa ṣàlàyé ohun tí wọ́n ń pè ní ìmọ̀nà, tí ó máa pín ìpínyà láàrin òdodo àti irọ́. Tọ́lọ́run bá wá sí Al-Qur'ani tó ṣe ní ọ̀kan pàtàkì nínú oṣù Ramadan. Bó ni Al-Qur'ani ṣe jẹ́ ọ̀kan pàtàkì nínú oṣù Ramadan? Òun la máa bá wa sọ nípa ẹ̀. Ọ̀nà wo làwọn èèyàn ń gbà tí wọ́n fi máa pàtàkì Al-Qur'an nínú oṣù Ramadan? Ọ̀nà wo la lè gbà jẹ àǹfààní tó pọ̀, gẹ́gẹ́ bó jẹ́ pé Ramadanu oṣù Al-Qur'ani ni, gẹ́gẹ́ bí èní ṣe ń jẹ́ ọjọ́ 27 nínú oṣù Ramadan tí ń ṣe Ramadan 27. Jàmáà, Ọlọ́run ọba àlékíọlá ó sọ Al-Qur'ani kalẹ̀ fi laylatin mubaraka, ní òru kan tó lọ́lá jù nínú àwọn òru. Òru wo náà lòru tó lọ́lá jù nínú àwọn òru? Òun náà ni Laylatul Qadri. Òun náà ni òru Laylatul Qadri. Laylatun fiha yugayyirul qadar min sharrin ila khairin. Ní òru tí wọ́n máa sọ kádàrá tí ò da dèyí tó da. Laylatun lati fiha yubaddilu fajiran hirran. Òru tán máa sọ pòókì dọmọlúàbí. Wa yuharrifu aw yugayyiru qadara shaqiyyin sa'idan. Kádàrá tí wọ́n kọ mẹ́ni tó ti sorí ibú tí wọ́n sì máa kọ dáadáa mọ́. Jàmáà, òun náà ni òru Laylatul Qadri tọ́lọ́run ọba àléṣọlá sọ Al-Qur'ani kalẹ̀. Gẹ́gẹ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe jẹ́ kí á mọ̀ wípé wọ́n sọ Al-Qur'ani sí sama'ud dunya, sí sánmà tí wọ́n pè ní sánmà ayé tí ń ṣe sánmà òkè, lóru Laylatul Qadri. Al-Qur'ani yìí ọ̀kan pàtàkì ni tá a gbọ́dọ̀ mọ̀ pàtàkì rẹ̀ nínú Ramadan, tó pé lẹ́yìn ìpọ́lọ́run ọba àlékíọlá sọ̀rọ̀ nípa Ramadan tán, àyà tó tẹ̀lé òní pé shahru Ramadan alladhi unzila fi al-Qur'an. Ọlọ́ni oṣù Ramadan tá a sọ yóò a sọ Al-Qur'ani kalẹ̀ síbẹ̀. Tọ́lọ́run bá wá sọ Al-Qur'ani kalẹ̀ sínú Ramadan, a jẹ́ wípé lahu fadailu wa samarati lilladhi yatamassaku wa yulazimuhu. A jẹ́ pé ẹ̀san ń bẹ fún ẹni tó bá gbé Al-Qur'ani yẹn mú tó dẹ̀ mójútó. Wàbítálì ló bá rí bẹ́ẹ̀ ni, a jẹ́ pé wa yóò mọ̀ dá lórí kíni ujul Qur'an, ìmọ̀ sáfún Al-Qur'ani, tí ìdàkejì rẹ̀ tí ó mọ̀ jẹ́ tadabburu fa atadabburu bil Qur'an,
kéèyàn máa ṣe kíni kéèyàn máa pàtàkì al-Qur'ani wa ma ma'na tadabburu bil-Qur'ani fatadabburu bil-Qur'ani huwa tafakkuru wa ta'ammalu bima'anihi qira'atan tafsiran wa hifdhan ta'alluman. Kéèyàn máa pàtàkì al-Qur'ani nípa mímọ̀ ha nípa mímọ̀ ronú nípa rẹ̀ nípa ìmọ̀ tú àwọn àyà rẹ̀ nípa ìmọ̀ kọ́yàn nípa ìtumọ̀ kọ́ nípa al-Qur'ani. Àmọ́ zamani tá a wà yìí bó láṣẹ wá mọ̀ pé èèyàn ó mójútó tó yẹ kó mójútó ibo gangan lọ̀rọ̀ ọ̀hún ti jẹ wá tá a fi máa mọ pàtàkì tí wọ́n pè ní àtàdábùrù bil-Qur'ani àtàdábùrù bil-lisani wal-qalbi wa kadhalika fil-badani. Èyí ò ronú pa al-Qur'ani ní àwọn nǹkan mẹ́ta ọ́gánsì mẹ́ta òní ò mọ̀ júwe pé sẹ́ni sóhun nípa al-Qur'ani tó nípa Ọlọ́run ọba àlekè ọlá lóòótọ́ ṣé lóòótọ́ ló gbà wípé Qur'ani yẹn inú oṣù Ramadan náà ni wọ́n sọ kalẹ̀ bó o láṣẹ mọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni wípé a mọ̀ bẹ nígbà tọ́lọ́run ọba àlekè ọlá ju àwọn mùsùlùmí ó ní tán bá káyà Ọlọ́run ọba àlekè ọlá fún wọn ó ní zadati wajilati qulubuhum ọkàn wọn gbọ̀n gìrì. Kí ni wajilati qulubuhum tọ́lọ́run ọba àlekè ọlá ń sọ ń bẹ̀ ó ní wípé yatafakkaruna ala ma'aniha wọ́n ronú sí túmọ̀ rẹ̀. Jàmáà wá rí tí wọ́n pè ní ujúrọ̀ ó ń bẹ látara kíni àjàrọ̀ kéèyàn kọ̀ọ̀kan sílẹ̀. Tó bá ní àjàrọ̀ rajulun zawjahu arákùnrin kan ó gbé ìyàwó rẹ̀ ó gbé jù sílẹ̀. Ẹsẹ̀ lẹ́ẹ̀kínní ìyẹn ní àkọ́kọ́ ní tí wọ́n pè ní kíni tí wọ́n pè ní ujúrọ̀ lọ́dọ̀ àwọn elédè. Wọ́n á mọ̀ lọ fún at-tarku wal-i'tirad kéèyàn gbé nǹkan jù sílẹ̀ àbí kéèyàn gbójú kúrò níbẹ̀. Al-ifhashu fil qawli àbí kéèyàn máa sọ ọ̀rọ̀ tí ò da nípa nǹkan. Wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni ìjírọ̀ tí wọ́n sọ yìí. Wọ́n ní àwọn tí wọ́n ń kàn án lẹ̀ fún wa yìí bó o láṣẹ wá mọ̀ bọ́ọ̀lù Ọlọ́run ọba àlekè ọlá fi sọ̀rọ̀ rẹ̀ nígbà tá Ànábì kan fẹ́ pe Ọlọ́run ọba àlekè ọlá ó ní rí Ọlọ́run ọba àlekè ọlá ó ní àwọn àjọ mi wa qala rasul ya rabbi inna qawmi ittakhadhu hadha al-Qur'ana ma'juran. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama ó ní rí Ọlọ́run ọba àlekè ọlá nígbà tó Ọlọ́run ọba àlekè ọlá rán Ànábì kan sáwọn ọjọ́ rẹ̀ wọn wá gbọ́rọ̀ sí lẹ́nu ó ní rí Ọlọ́run ọba àlekè ọlá àwọn ọjọ́ mi wọn mọ̀ gbọ́n kankan gbogbo àyàtà mọ̀ ń kà fún wọn wọn mọ̀ gbọ́yé gbogbo àyàtà mọ̀ ń kà fún wọn wọn mọ̀ tẹ̀lé bóyá jẹ́ pé lẹ́nìí náà ọ̀pọ̀lọpọ̀ wa á tẹ̀lé àyà tọ́lọ́run ọba àlekè ọlá tó sọ̀kalẹ̀ fún wa. Jàmáà bó o láṣẹ wá mọ̀ nǹkan gbogbo gangan láfi yanjú ẹ̀ nínú àwọn àfáà àgbà tá a mọ̀ sí Ibn Qayyim al-Jawzi ó wá ṣàlàyé fún wa pé ẹkẹlẹ̀ mọ̀ dára yín láàmú ìtàn pé tadabburu bil-Qur'ani nǹkan márùn-ún ni ujúrù bil-Qur'ani nǹkan márùn-ún ni ọ̀nà márùn-ún lẹ́ẹ̀fì mọ̀ téèyàn bá ń bẹ lẹ́ni tó mójútó al-Qur'ani nínú Ramadan yìí. Òótọ́ mùsùlùmí ni ọ́ lóòótọ́ a sì sọ fún wa pé oṣù tá a wà yìí oṣù téèyàn ti máa yẹ gẹ́ni téèyàn ti máa mójútó al-Qur'ani ni bó o ló ṣe wá mójútó. Àkọ́kọ́ ń bẹ ni wípé àtàdábùrù bil-Qur'ani kéèyàn mójútó ìmọ̀ ronú nípa Ọlọ́run ọba àlekè ọlá pẹ̀lú kíni bí tafakkuri fi ma'ani ayatihi kí n kọ́kọ́ mọ́ ronú nípa ayé Ọlọ́run ọba àlekè ọlá. Ẹlòmíì nínú tó jẹ́ mùsùlùmí ọkàn rẹ̀ lè débi pé ó mọ̀ tún mọ̀ Kùránì o wọ́n sì tún máa kà ẹ̀ bá tún bukọ́ ni kí ni ṣèwọ́ tó ń sunkún báyìí kí ni ṣèwọ́ tó ń sunkún báyìí ó tún ṣe lè máa sunkún sáyé Ọlọ́run ṣé wọ́n náà ni bí arákùnrin kan ta ríta ní dákọ rẹ̀ tó arákùnrin kan ti sunkún di kára ló bá ní sórí ẹ̀ ò dàrú báyìí ẹ̀yin ará ó dàkọ̀ lu wọn ẹ̀yin ará lẹ́wà sórí ẹ̀ ò dàrú báyìí olórí búrò ò tí ì sọ nǹkan kankan ó sì ń sunkún síwájú Ọlọ́run ẹ̀wọ̀n kan ọkàn tiẹ̀ ti lé tiẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. Àkọ́kọ́ ń bẹ ó ní pé an yatafakkara al-abdu ala ma'ani al-ayati kẹ́rù kọ́kọ́ mọ̀ ẹ̀bẹ̀ lẹ́yìn tí ó mọ̀ ronú nípa kíni nípa ìtumọ̀ al-Qur'an. Ẹrú ó mọ̀ ronú nípa ìtumọ̀ al-Qur'an ló jẹ́ ká pe lẹ́kṣọ̀ ní pé ní atadabburu bil-Qur'ani wa hijru anhu kéèyàn ronú pa al-Qur'ani àti kéèyàn gbé jù sílẹ̀ méjèèjì máàna ni bóyá jẹ́ pé méjèèjì nínú nǹkan kan náà kọ́ ni wọ́n ìtumọ̀ wọn yóò mọ yàtọ̀ síra wọn ìkan ṣiṣẹ́ dáadáa ìkan ṣiṣẹ́ aburú. Àkọ́kọ́ nìyẹn èyí ò mọ ronú nípa ayọ̀ Ọlọ́run ọba àlekè ọlá bọ́ba ti ń kà á fún yàn kí ló fà á tá a fi máa ronú pa jọ nínú Ramadan náà torí wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì jẹ́ àmọ̀ wípé àwọn kan ń bẹ àwọn ojú kan ń bẹ tó jẹ́ pé hurrimati ani nari Ọlọ́run ọba àlekè ọlá
yóò ní ẹ má jẹ́ káwọn yẹn rí iná ara ó ní ojú àkọ́kọ́ àìnù bákàtì nínú ojú tó sọ àwòkàmọ̀kìlà ó ní àìnù bákàtì min khashiyatillah ọlọ́run náà lójú kan tó jẹ́ wípé ń sunkún nípa ayọ̀ ọlọ́run ọba àlékiọlá látara àpáyọ̀ ọlọ́run ọba àlékiọlá ń bú sẹ́kún tán bá ka àyà àná lápèjúwe àyà kan mẹ́ta ọlọ́run ọba àlékiọlá pé tó bá jẹ́ mẹ́ta kìyàmọ̀ wọ́n mọ̀ bí ọmọ náà wọ́n mọ̀ bí náà gẹ́gẹ́ pé alimutalate watakulu alimin mazid ọlọ́run ọba àlékiọlá ọlọ́run mọ̀ bí náà pẹ̀rẹ̀ ẹ̀nà sóò ti kún alimin mazid iná àmọ́ sọ pé ìrẹ́ ọlọ́run ṣé mo rí sí ẹwọ àyà yìí bó ṣe lè pààyàn lẹ́kún tó gbogbo ẹ má jẹ́ mùsùlùmí láyé tó má ti ń kanrú àyà tó sì mọ̀ túmọ̀ rẹ̀ àbí òsì ẹ̀mọ̀ túmọ̀ wọn padà sọ pé ìtumọ̀ àyà yìí ni láàfin mọ̀ pé lóòótọ́ ìwé ẹni tí ń ṣiṣẹ́ pẹ̀lú kùránì nínú Ramadan ni ẹsẹ̀ lẹ́ẹ̀kínní ẹ̀kejì ń bẹ alistima kéèyàn máa bẹ lẹ́nu tó jẹ́ pé yóò máa gbọ́ kùránì ní gbogbo ìgbà nínú ọ̀nà téèyàn máa gbà fi rántí ọlọ́run ọba àlekíọ́lá téèyàn máa gbà fi ronú nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àlekíọ́lá onáà ní istima téèyàn máa gbọ́ ní gbogbo ìgbà ẹ wo ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Jibrili tó fẹ́ kọ́ ànábì lẹ́kọ̀ọ́ Kùránì fi Ramadan inú Ramadan ni kódà agbọ́n nínú ẹgbà wá pé kàánà Jibrilu ya'ti lànàbí sallallahu alayhi wa sallam li yuraji'ahu al-Qur'ana fi kulli Ramadan wa ja'a fi sanatihi al-akhira nígbà táwọn bí fẹ́ kú ọdún táwọn bí kú láàsì Jibrili wọ́n yóò rọ́júrù nàbí sallallahu alaihi wasallam Qur'ani marrataini Jibrili dẹ̀ ka ìtànpẹ̀ ní al-Qur'ani ó dẹ̀ ká fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó rí fáìsì rẹ̀ fún nínú kíni nínú Ramadan táwọn bí lò láàsì lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ jàmá lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ká lè bá àwọn pàtàkì pé ká ronú nípa ayọ̀ Ọlọ́run ọba àlekẹ́lá nínú Qur'ani ni o Jibrili rí fáìsì ẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ká lè bá àwọn pàtàkì tán pè ní kíni pàtàkì kí wọ́n pè nípa kí ìmọ̀ ronú nípa Al-Qur'ani bákan náà àyìn òmò àtàdàbòrò bí ta'allumi wa ta'alim ní táìmù táwà yìí ta'allum àwọ́kò tí yẹn tó lọ mọ́ kọ́ nípa Al-Qur'ani ni torí pé oṣù rẹ̀ gangan òun láwà yìí oṣù Ọlọ́run ọba àlékẹ́lá sọ Al-Qur'ani kalẹ̀ òun gangan láwà yìí èyí ò mọ̀ lékún nípa ẹ̀kọ́ nípa Al-Qur'ani torí wípé ẹni tí ò bá tún lékún nípa ẹ̀kọ́ nípa Kùránì nínú oṣù àtúnwáyé ajẹ́ pé wẹ́ẹ̀ níbẹ̀ ń ṣe ra rẹ o tó pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì gan jẹ́ àmọ̀ wípé ẹ̀ mọ̀ rí ohun tí wọ́n ń pè ní Al-Qur'ani ohun tí wọ́n ń pè ní ìmọ̀ kẹ́kọ̀ọ́ nípa Al-Qur'ani yìí ya'ti al-Qur'anu yawm al-qiyamati shafi'an aw shafi'an kama qila aw shafi'an li sahibihi wa kadhalika as-sawm ànábì ní ààwẹ̀ tẹ́rìgbáyé ààwẹ̀ àti Qur'ani ya'tiyani yawm al-qiyamati shafi'an li sahibihi wọ́n wà ń jẹ́ al-qiyama láti wá fa ẹni tó mójútó láti wá fà wọ́n yọ kúrò nínú ọ̀gbọ́n pé wọ́n wọ̀nà àbí wọ́n jẹ́ Ọlọ́run ọba àlekíọ́lá láti mójútó pẹ̀lú pé kẹ́ni pẹ̀lú ká mọ̀ yẹ́kẹ́ni ká mọ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú Ramadan bákan náà wa ta'alim ká sì mọ̀ kọ́yàn àkókò ní táwọn àfóòtún mọ̀ gbà ládàá ju ti ládàá ti tẹ́lẹ̀ lọ nínú Ramadan èyí ó tún máa bẹ kéde àkókò tó máa fọmọ kí ó ní lọ́lídé pé ẹ máa lọ́lé ẹ máa lọ irọ́ ẹ mú wọn dúró tí wọ́n lè ṣe kíni tí wọ́n mọ̀ bẹ́lẹ̀ tí ó tún máa kọ́ nípa kíni nípa Al-Qur'ani wa tadabburu bi tafsiri ayatihi bákan náà àkókò ní tí gbogbo wọn tí wọ́n jẹ́ àfáà pátápátá tí wọ́n gbọ́dọ̀ máa ṣe wọ́n gbọ́dọ̀ máa túmọ̀ Qur'ani fáwọn èèyàn wọ́n gbọ́dọ̀ máa tú fún àwọn ènìyàn ní gbogbo ìgbà ní gbogbo àkókò wọ́n gbọ́dọ̀ máa tú fáwọn ènìyàn káwọn èèyàn lè bá mẹ́rin kíni kán lè bá àmọ́ gbọ́yé sí i torí pé inú kíni àwà inú oṣù Ramadan yìí òun gẹ́gẹ́ ló sọ Al-Qur'ani tọ́lọ́hun ọba àlekẹ́lá sọ Al-Qur'ani fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ibn Qayyim al-Jawzi bàbá wa ní máa rí àwọn ọ̀nà kan máa ń bẹ tó jẹ́ wípé àtàfà àti jàmá àti àwọn tó ń pe àwọn nílé máàmù àtẹ̀yìn màmúnù tẹ́ fi ń gbé Kùránì ilẹ̀ láwọ́kọ́ tá a wà yìí ó ní ọ̀nà àkọ́kọ́ ujiru lil Qur'ani ujiru sima'ihi wal imanu bihi wal isga'u ilayhi ó ní àkọ́kọ́ ń bẹ tó jẹ́ wípé ń dá wàhálà alẹ́ lákòókò tá a wà yìí ó ní wípé a fẹ́ gbọ́ Kùránì mọ́ tó máa ń pè àyà kan ní ìsinyìí ó gbọ́ ẹjọ́ ẹ bá ń gbé kó ń bẹ́ ẹ bá ń fàṣàkẹ́ sí i jàmá kò fẹ́ gbọ́ Al-Qur'ani mọ́
kò fẹ́ gbọ́ alukur'ani kò fẹ́ gbọ́ mọ́ tó ń sọ yìí pé balance adatu wal basmala ọlọ́ni afala yatadabbaruna al-Qur'ana am ala qulubihim aqfaluha ọlọ́ni sí ẹ̀ ní máa ronú pa ayé ọlọ́run ọba àlékí ọlá ni wọ́n gbọ́ alukur'ani sí ó ní ẹjọ́ tó yẹ lọ ẹ fún mi ń sàásùn bẹ́ẹ̀ ni sàásùn mo lè gbọ́ àdìgbò kur'ani ó wá dogun fún ọmọ ẹ̀dá ádámọ̀ ó dogun fún àfà ó dogun fún àjàmọ́ wọn fẹ́ gbọ́ kur'ani mọ́ ẹ fà gbé kíní kún mẹ́ǹdarí kí ni dandan tó ń gbọ́ ẹ wo ohun bó ṣe pọ̀ tó tán fi ń ka Al-Qur'ani ẹ wo ohun tó pọ̀ tán fi ń ka Al-Qur'ani bẹ́ẹ̀ bá fẹ́ lo Arabi yóò rí lò. A'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu ohun kanu ẹ wò bóyá dùn tó àfẹ́ gbọ́ ọmọ lákòókò tàwa yìí àfi ká kàn sáà gbọ́ nǹkan tí ó sọ ìmánì wa tí ó bàjẹ́ àfi ká gbọ́ nǹkan tí ó bà kádàrá wa tí ó bàjẹ́ ọlọ́run sì ní fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́run ni ẹ máa rántí ẹ máa sì rántí kí ni rántí Al-Qur'ani náà ní dhikiru Al-Qur'ani náà dhikiru tó pọ̀ ní ọ̀rẹ́ kíni òní yóò máa fọkàn mùsùlùmí òní yóò máa fọ́mà ọlọ́run sì ní ala bi dhikrillahi tatma'innul qulub ẹ tẹ́tí o pẹ̀lú tí wọ́n ń pè ní rántí ọlọ́run tatma'innul qulub òun lọ́kọ̀ fi máa balẹ̀ in tí ò jẹ́ nífọ̀kànbalẹ̀ mọ́ òun ni pé agbọ́ gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àlékẹ́lá agbẹ́jùlẹ̀ bá a bá ti gbé gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àlékẹ́lá tá a bá ti gbẹ́jùlẹ̀ wọn á lọ máa ṣẹlẹ̀ ẹlòmíì bá tó fẹ́ lo mọ̀rìkà sí. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ọ̀nà tó kà ẹ jọ sí kò dùn tó káàtó wọn lọ sọ pé àwọn tẹ̀yẹ̀ tí wọ́n ń lo àdàbí ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ ní ohun ṣe lọ́tọ́míkà Al-Qur'ani àmọ́ àfẹ́ gbọ́ mọ́ ohun Qur'ani ti dàbí ohun ẹ̀fọn létí ẹnu kọ̀ọ̀kan wa tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ Ibn Qayyim al-Jawzi ó ní àkọ́kọ́ ní tẹ̀bí gbé Qur'ani lẹ̀ ó ní ẹlẹ́kejì ujul amal bihi wal uqufu inda halalihi wa haramihi jama ó lẹ́kejì bẹ́ẹ̀ ó ní wípé ujul amal bihi àfi Qur'ani ṣiṣẹ́ ṣe mọ́ àfi Qur'ani ṣiṣẹ́ ṣe mọ́ pàjùlọ àwọn tá a jẹ́ àfà a gbọ́dọ̀ fi Qur'ani ṣe iṣẹ́ ṣe a tẹ̀lé Qur'ani mọ́ àgbàtà bá ń sọ yí pé kò tí tó bú mi kéèyàn mọtí náà kéèyàn mọ́ mú yóò ní ẹjọ́ tó rẹ̀ lọ sádàwọ̀ tí dé sáàfi iṣẹ́ ṣe mọ́ ayà sí ń bẹ́ẹ̀ ọlọ́dẹ jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin yìí ẹ̀ ń ka Al-Qur'ani lásán afala ta'qilun ṣé ẹ̀ nílà káyẹ̀ ní ẹ̀ kàn ka Al-Qur'ani ẹ̀ tẹ̀lé túmọ̀ rẹ̀ ṣé ọpọlọ yín ò pé tó ni ẹ̀ nílà káyẹ̀ tó ni. wa antum tatluna kitaballah ẹ ti ń ka àwọn ọlọ́run ọba tó ọpọlọ yín ò pé tó àbá tó mọ̀ pé kéèyàn gbáàyàn èyàn ó padà mọ́ wàánú mọ́fúlísù yóò sì tún gbáàyàn àtẹ̀jẹ́ sáfà náà o àtẹ̀yìntẹ́ pé ayín náà tẹ́yìn náà sáfà o torí tàfà là ń wí lẹ́rẹ́rìn lẹ́ ń ká sí òkè ẹ̀yin náà tẹ́yìn sáfà náà ẹ̀yin náà tí náà ń bẹ lára yín al-amalu bi ẹ̀ fi Kùránì ṣiṣẹ́ ṣe mọ́ nígbà kan bẹ́ẹ̀ yóò bá fẹ́ yàwó bẹ́ẹ̀ yóò bá ṣe àlámọ̀rí kan wọ́n ní kí lọ́lọ́run ọba àlékè ọlá wí ǹjẹ́ sáà ń tẹ̀lé mọ́ ìyẹn tó lọ ń wí àbí tí sàmánì wí ìyẹn tí civilization wí òun là ń tẹ̀lé àtẹ̀lé ìyẹn tó lọ́run ọba àlékè ọlá gan tó wí mọ́ ẹsẹ̀ lẹ́ẹ̀kejì ẹlẹ́kẹta ń bẹ̀ ojú tàkìmí ìwà tààkùmù ilé yìí fi usuli dini wà fòrò yìí Ibn Qayyim ó ní ẹlẹ́kẹta ń bẹ̀ ní wípé ẹgbẹ́ Kùránì ilẹ̀ fi ṣèdájọ́ mọ́ àbí Kùránì ṣe ìdájọ́ mọ́ lára wàhálà ni o àbí Kùránì ṣe ìdájọ́ ẹ̀sìn ìmójútáyé wa lára wàhálà ni o òní bí wàhálà o bákan náà Ibn Qayyim ó ní kò tí ì tán ó ní ju tadabburu wa tafahum wa ma'rifati ma arada al-mutakallim bihi ó lẹ́ẹ̀kẹrin bẹ̀ ó ní wípé nípa àyà rẹ̀ àyà Al-Qur'ani gangan fún alára rẹ̀ múlò mọ́ múlò mọ́ ronú nípa rẹ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ gbọ́yé mọ́ tẹ́ ẹ bá gbọ́yé ni ẹni ní aláàfin mahin ẹni máa fi aláàfin wé bàbá wa aláàfin àìgbọ́yé ló jẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ nítorí wọ́n bá yà wà listishfa'u bihi ó jẹ́ listishfa' àfi Kùránì ṣe ìwòsàn mọ́ ibo ló tí ìlú ayọ̀ ọlọ́run ọba àlékiọládé tó lọ ń gérí ibo ló tí ìlú ayọ̀ ọlọ́run ọba àlékiọládé tó lọ ń pààyàn àwọn àyà ń bẹnu Kùránì tó ṣiṣẹ́ fárísìkì ààrẹ ní wákí àwà bí wọn bá lè kà á
àti àwọn míì lọ́dọ̀ àwọn àfà. Ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ láǹfààní láti máa gbọ́ wa. Eléyìí náà ni a fi ń sọ fún ẹnì kọ̀ọ̀kan wa pé afala tatadabbaruna al-Qur'an. Ẹ̀yin náà ronú nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékiọlá. Bẹ́ẹ̀ bá ti lè ronú nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékiọlá, ẹ rí wípé ẹ jèrè láyàtàl kìyàmà. Pàjùlọ nínú oṣù Ramadan tá a wà yìí, abẹ́lẹ̀ Ọlọ́run ọba àlékiọlá fún gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa wò wá, fún gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa gbọ́ wa, ìyẹn ní àtìkànnì tọ́lọ́run ọba àlékiọlá ló tún gbéga jù báyìí lọ. Ìkànnì wa ti Jígí Alára media concept tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní àwọ̀tán ní àyín. Ẹnì kọ̀ọ̀kan wa ẹjá tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ọba àlékiọlá ká lè bá a jèrè. Inna hadhihi lakum tadhkira. Eléyìí tí mo sọ yìí mo kàn fi hàn yín létí ni o. Gẹ́gẹ́ bọ́lá wọn balẹ̀ kí wọ́n sọ pé faman sha'a attakhadha ila rabbihi sabila. Ẹni bá fẹ́ kó tẹ̀ lọ́wọ́ Ọlọ́run ọba àlékiọlá kó lè bá a jèrè láyé àtàl qiyamah. Èmi olólùfẹ́ yín ọmọ yín tẹ̀ ń gbọ́ látàárọ̀ ó náà ni Imam Muhyiddin Oyètúndé ẹni ẹ̀sà. Ìgbà tá a tún máa pàdé nígbà míì ẹnì kọ̀ọ̀kan wa ẹja mójútó Ọlọ́run ọba àlékiọlá torí pé ẹni bá lọ́lọ́run onímọ̀ lẹ́yìn o. Masalam. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.